ní Yorùbá máa ń sọ wípé máa ń gbẹ̀yìn ọ̀rọ̀. Mo wá béèrè ìbéèrè yẹ pé irú àbámọ̀ wo lẹ fẹ́ kó gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá? Ṣé ká máa sọ wípé àbámọ̀ ká ti jáde tipẹ́ nígbà tá a bá gba orílẹ̀-èdè wa? Àbámọ̀ ká ti jáde tipẹ́. Àṣé ń tán pè ní òmìnira, àṣé ń tó dùn ni, àṣé ń tó so papọ̀ mọ́ òmìnira, àṣé ó pọ̀ rẹpẹtẹ tá ò rí. Àṣé nínú òmìnira láyọ̀ wà, ní ìbùkún wà, ní ìṣorere wà, lóríire wà, ní ìmúgbòòrò wà, ní ìsọdọ̀tún wà. Àbí irú àbámọ̀ wọlé káké? Ṣé nígbà tí Fúlàní bá lé wa wọnú igbó lọ, ẹni máa fẹsẹ̀ gún tó ti fẹsẹ̀ gún, tí ọ̀rọ̀ wá wá dàbí ilé ògbà ọ̀nà ògbà tí ń ṣe gbé àràgbà? Mo ní irú àbámọ̀ wọlé fẹ́ káké? Mo ti sọ̀rọ̀ yẹn láàárọ̀. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ mi ẹ lọ bá mi wò lórí YouTube Bàbá Èkìtì TV. Èyí tí mo ti wá gbédé lọ́sàn yìí, níbi tí mo ti ń ṣeré náà lórí ìkíní náà ni mo ti tutù rí àwọn bàbá wa di Afẹ́nifẹ́re. Wọ́n introduce ara wọn. Tẹ́ bá gbọ́ tí n bá sọ wípé àwọn bàbá àgbàyà, àwọn bàbá tí ò ní ìran ọjọ́ ọ̀la tó dára bó ti wò kéré mọ́ fún ìran Yorùbá, àwọn ló yí wa káàkiri. Àwọn bàbá bámúbámú làwọn yó, tí wọn ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Àwọn bàbá tó ń sọ pé àwọn ti gòkè odò, báfaraba lè dá kó dá. Irú wọn ni bàbá tí mo fẹ́ gbọ́rọ̀ ẹ̀ síta yìí. Wọ́n ní àwọn ni olórí Afẹ́nifẹ́re káàkiri gbogbo àgbáyé. Wọ́n pera wọn ní kíní kan ọba, ṣé ẹni ìtàn ni àbọ̀ láìtàn. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ mà burú o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ mà ya ìka o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ mà ya amukun mẹ́kọ̀ọ́ o. Àwọn bàbá Awólọ́wọ̀ ò mà wúrú ìwà báyìí fún ẹ̀yin. Àwọn bàbá Awólọ́wọ̀ ò mà gbé irú ayé yín gbóná bẹ́ẹ̀ ṣe ń gbé irú ayé wa gbóná lóde òní. Àwọn bàbá yìí ò mà fẹ́ kí ìyà ó tán lé yín lára. Ṣé ẹ mọ̀ pé à ń pariwo kan pé it is only the Yorùbá leaders that still defend Nigeria, tí Nigeria dẹ̀ ń pọ̀ ọmọ Yorùbá lójoojúmọ́, tá ń rẹ́ ọmọ Yorùbá bí ẹni rẹ́lá. Àwọn nìkan ikú tí ń pa ìran Yorùbá. It is only our leader that still defend the Nigeria, tó dẹ̀ jẹ́ pé Nigeria ti wá di ilé ikú fún ọmọ Yorùbá. Ẹ̀yin bàbá ẹ̀ máa ya ìka o. Gbogbo yín lẹ kó àwọn ọmọ tí yín sí ìlú òyìnbó. Gbogbo yín lẹ kó àwọn ọmọ yín jìnnà sí Nigeria tẹ́ ń defend. Nígbà tẹ́ mọ̀ pé Nigeria gò ṣe é gbé. Nigeria ti di oko igbó èèwọ̀ fẹ́yìn ọmọ olówó, ṣùgbọ́n ọmọ tálíkà lè lọ́bẹ̀ ká fi rúbọ fún ìgbédìde àwọn ọmọ títí yín. Èrè ìdí tẹ́ fi ń pariwo Nigeria fún wa nìyẹn. Bàbá yẹn sọ̀rọ̀, wọ́n ń bi léèrè kó ẹ̀ṣẹ̀ tẹ́yìn náà máa gbọ́. Kẹ́ ẹ lè mọ̀ pé those people that they call themselves a leader in Yorùbá land, òṣónú èèyàn ni wọ́n, ìkà ni wọ́n. And I pity them. I pity them. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ retired general nínú iṣẹ́ ológun. Mi ò ka Ọbásanjọ́ mọ́ wọn o. Èmi ò mọ Ọbásanjọ́ rí o. Ọbásanjọ́ is not a Yorùbá man. Tẹ́ nífẹ̀ẹ́ ìran Yorùbá, tẹ́yìn náà mọ̀ pé ẹ fẹ́ kí ìran yín ó parẹ́. Tẹ́ bá ti gbé wá lèmi á máa ń kọ̀ síta fún yín. Àwọn Fúlàní ń wá ikú sí yín o. All the retired general tó bá ti jẹ́ iṣẹ́ ológun rí, bí either you are a brigadier, either you are a colonel, either you are a major, either you are a lieutenant colonel, either you are a lieutenant. Tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, tẹ́ mọ̀ pé ìfẹ́ orílẹ̀-èdè yín wà lọ́kàn yín. Ẹ jọ̀ọ́ ẹ má bá wọn Fúlàní ṣe papọ̀, wọ́n fẹ́ pa yín. Èrè ìdí ẹ wà nínú àjẹ́ndà wọn.
láti emulate ṣe emulation ni àbí emulate ìkànṣá láti pa yín kò lórí ilẹ̀ pé kẹ́ má nígbà tó má bẹ̀rẹ̀ sí dì pẹ̀lú Yorùbá kí Yorùbá má bàa rí alátìlẹ́yìn ọgbọ́n tó fi ń jagun kẹ́ má bàa sọ fún wọn ẹ má mú ọ̀rọ̀ ẹ̀ ní àwàdà o ẹ má mú ọ̀rọ̀ ẹ̀ láwàdà tí n bá rí nǹkan mo sì ń ro ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní ìyá mi kan pè mí láti London ọ̀rọ̀ wa fẹ́ dá ó fẹ́ mo rí pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan wà tán pa wọ́n lọ rẹpẹtẹ táwọn ọmọ kéékèèké wá ń ké mo wá tají mo wá ń wò pé kí ni àwọn bàbá gan tí ò wúlò fún wa nígbà tán wà láyé kí ló dé tá tún wá ń ké kò pẹ́ ní ìyá mi yẹ pé àwọn tí ń pè àwọn ká àwọn tí ń pè àwọn ká àwọn ò rí wọn làwọn fi pè mí bàbá Èkìtì pé àwọn rí àwọn the retired general officer tó jẹ́ ọmọ Yorùbá táwọn Fúlàní pa wọ́n lọ rẹpẹtẹ òun wá ń bi wọ́n léèrè lójú àláyẹ pé wọ́n wá sọ wípé àwọn wọ̀nyí ni ó máa ran ìran Yorùbá lọ́wọ́ nígbà tí wọ́n bá fẹ́ dì pẹ̀lú Yorùbá ẹ jọ̀ọ́ bàbá mi mo bẹ̀rẹ̀ látòrí bàbá Brigadier General Kúnlé Tógun bàbá mi Àlàní Akínrìnàdé ẹ mọ àwọn tó wúlò fún ìran Yorùbá ẹ mọ àwọn tí ò fẹ́ kí ìran Yorùbá ó parun wọ́n ń wá ẹ̀mí yín o tẹ́ jẹ́ rìtáyà army officer àtọlọ́pàá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ wúlò fún wa yẹ ikú kó kankan ò ní pa yín lágbára Olódùmarè ẹ̀yin náà lẹ sọ fún wa pé ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ ní bọ́ ha we need you torí pé ẹ jẹ́ kan nínú àwọn bàbá tí ò fẹ́ kí Orísun yóò parun back to àwọn bàbá ó dà ń pọ̀ lórí tọ́pìkì yẹn ṣe Afẹ́nifẹ́re ni mo kọ́ bẹ̀ Afẹ́nifẹ́re bí ló yẹ kí n pè é president Afẹ́nifẹ́re bí bàbá ọba ohun tó sọ ń bẹ̀ tó fi wò mí tèmi fi wò ó wọ́n ń bi wọ́n léèrè wọ́n ní àwọn tó ń pò kí lẹ́yìn rí sí òmìnira Yorùbá wọ́n ní àwọn tó ń ṣe yẹ wọ́n ń túlé ṣe wọn ò túlù ṣe ṣe ló yẹ bọ́n ṣe ń tú ilé ṣe ló yẹ kán máa tú ìlú ṣe torí tí ìlú ò bá dára ilé ò lè sunwọ̀n ntí bàbá o àgbàlagbà òpònú tó sọ nìyẹn kí ni ìlú kí ni ilé ó fi Nàìjíríà wé ìlú ó fi àwa Yorùbá wé ilé ká tó bí irú bàbá yìí I know bàbá tó sọ̀rọ̀ ìwọ̀n tí bí ní 1914 kó wá lọ béèrè ìpínlẹ̀ ibi tóun ti ṣàn wá adé Nàìjíríà ṣé bí ní ìran Yorùbá ṣe ń jìyà pípa lọ́tún lọ́sì nínú Nàìjíríà yìí ká tún takú ń bẹ̀ náà ni and I want to ask a question again Afẹ́nifẹ́re it is for Nigeria àṣé Afẹ́nifẹ́re it is for the Igbo Fulani Hausa or Yorùbá èlò àwọn bàbá wa Awólọ́wọ̀ tó dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀ ẹ jẹ́ máa bá mi lọ́fẹ̀ẹ́ máa bá mi láìkẹ́ adára fún yín àgbàrá yìí fòkòtò ìrẹ́ ayé yìí ò ní fò yín ru bàbá wa Awólọ́wọ̀ tó dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀ ẹ máa bá mi show love and like ẹ jọ̀ọ́ ẹ ní fọmọ nù bàbá Jeremiah Ọbáfẹ́mi Oyèníyì Awólọ́wọ̀ tó dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀ mi ìdẹ̀ tí ìgbọ́rí lẹ́nu ìgbà táwa délé ayé yìí tán bí wa sílé ayé yìí lánàá tán forí wa sọlẹ̀ kà sí ilẹ̀ Yorùbá mi tí ìgbọ́rí pé out of the member of Afẹ́nifẹ́re pé Ìgbò wà lára member wọn mi tí ìgbọ́rí pé mo ń wá nẹ́tíwọ̀kì kékeré ni ẹ má bínú mi tí ìgbọ́rí pé alága tàbí ṣe chairman náà lò ní tàbí leader ní Afẹ́nifẹ́re tó kúrò ń bẹ̀ pọ̀ ọmọ Ìgbò ni tàbí Fúlàní tàbí Haúsá the Afẹ́nifẹ́res
belong to the Yoruba to the core. The affairs of the Yoruba ló kàn wọ́n. Tí wọ́n bá rẹ́ Yorùbá jẹ, àwọn ló ń dúró gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí ń kọ̀yà fún ìran Yorùbá. Tí wọ́n bá tẹ ẹ̀tọ́ Yorùbá mọ́lẹ̀, it is Afenifere that will stand up pé láyé ìran Yorùbá ò ní gbà èyí. But it is a pity today. Àwọn tá à ń wò gẹ́gẹ́ bí bàbá. Ẹni dojú okùn lé ò jẹ́ ní àgbà. Yorùbá surround with wicked leaders. Tẹ́bá níta ló sọ bẹ́ẹ̀. Ẹni ọmọ kan gbẹnu gbẹ́jẹgbẹ̀jẹ lẹ́kìtì ló sọ bẹ́ẹ̀. Ìkà làwọn bàbá yìí. Pé àwọn yẹn wọ́n ń pariwo, wọ́n ń sọ̀rọ̀, wọ́n tú ìlú ṣe, wọ́n sọ̀rọ̀ nípa tìlú, wọ́n sọ̀rọ̀ nípa tilé. Ìlú tó ń pa ìran Yorùbá every blessed day. Ìlú tó ń fi ìyà ń jẹ ìran Yorùbá every blessed day. Ìlú tó jẹ́ pé ìyàlá òdì àjòjì láti máa fa ọrọ̀ ajé wa lọ tí ọmọ onílùú kan ò lórí ọ̀fẹ́ láti fà nínú ẹ̀ every day. Lẹ́ni kọ́ ọmọ Yorùbá wá dìde kó máa gbé ń jà. Bàbá tó sọ bẹ́ẹ̀ wípé àwọn Afẹ́nifẹ́re wọ́n fẹ́ dúró kán máa attack government of the day so they can be able to collect brown envelope. Bàbá yìí ti fìdí ẹ̀ múlẹ̀. Ẹ gbọ́ fún ara yín. Ẹ gbọ́. Màá wá wọn kàn. Orúkọ mi ni Ọba Ọládìpọ̀ Ọláìtàn. Èmi ni alákòóso gbogbo àgbáyé fún Afẹ́nifẹ́re tí a ń pè ní leader Afẹ́nifẹ́re gbogbo àgbáyé. Ẹ jẹ́ kí bí a mo lè máa lórí ọ̀fẹ́ àti máa ká ó ní ìbéèrè tó béèrè tó fẹ́ èrò mi lórí àjọ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tí Tinubu dá sílẹ̀ ẹ máa gbọ́. Ọlọ́jọ́ ṣe ṣe àdúrà wa náà ní pé ọlọ́jọ́ kò ṣe kó bá tó jẹ́ ọ̀nà àti fi búrẹ́dì kó wa ní omi ọbẹ̀ lọ́nà torí àwọn tó kó síbẹ̀ àwọn náà mọ̀ àwọn náà ló ń ṣàkàtì fúnra wọn. Torí pé wọn kó wọn bẹ́ẹ̀ àwọn tó kó bẹ́ẹ̀ ẹ ọlọ́gbọ́n ní yẹn má bá mi dé o. Ṣé ẹ ti rí pa wọn? A ò ti rí o. Another question mò ń bọ̀. Wọ́n ní ẹni tó ń béèrè question yẹn mo mọ̀ láìkẹ́ o. Èròǹgbà mi lórí òmìnira Yorùbá ẹ wá gbọ́n tí bàbá ń sọ. Ẹ ṣe gan-an lọ́pọ̀lọpọ̀. Ẹni tó máa sọ pé kìlú dáa wọ́n sọ pé kí léwu náà dáa ni. Ṣé gbọ́ ẹni tí kìlú dáa. tó bá dáa léwu náà ò lè dáa. Àwa à ń jà pé kìlú dáa kí lé wa kó bá lè dáa. Àwọn ń jà pé kí lé dáa àwọn sọ pé kìlú dáa. Àwa rí i pé kò yé yín ni. Ṣé ń gbọ́. Tó tí ìlú ò bá dáa ilé náà ò lè rọgbọ ibi tí ìdàyèdè díẹ̀ ti wà ń bẹ ni àwa ò lòdì sí wọn jà fúnlẹ̀ Yorùbá kí o. Ṣé gbọ́dọ̀ tí bàbá yẹn sọ gbogbo ọmọ Yorùbá àwọn ń jà kí ilé dáa kí ìlú tún dáa. Nígbà tẹ́nìyàn bá fogún ọdún 30 ọdún 40 ọdún 50 ọdún ó lé ní 5 tó fi pinlẹ̀ wèrè ìjọ wo ni ó fẹ́ já ìjọ wo ni wèrè ẹ fẹ́ bẹ̀rẹ̀ action ìjọ wo ni wèrè ẹ fẹ́ máa bugi jẹ tí àwọn ènìyàn máa fi mọ̀ pé lóòótọ́ wèrè lélẹ́yìí àwọn tó sọ wípé kílé ó dáa kò yé wọn ìyẹ́ àwa àti ẹ̀yin tẹ́ ẹ dìde pé ìran Yorùbá gbẹ́dọ̀ kúrò nínú ìgbèkùn Nàìjíríà. I'm one ọ̀jọ̀gbọ́n a qualified professor
tí mo gbé bà fún tí mi ò ní dárúkọ wọn tí wọ́n ní kúkú òjijì ó ní tí àwọn Fúlàní bá ti da Nàìjíríà rú they will now call the Yorùbás láti wá fìsì again tó bá ti wá fìsì ẹ̀ tán wọ́n á tún dàrú ó ní kí mo ní sàmú ní kò rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá o lẹ́yìn Ọbásanjọ́ kì í dẹ́ ṣe Yorùbá àfẹ́ ní Yorùbá ìtókù ọmọ Ìgbò ni ó ní no àwọn yẹ kọ́ ló ń fìsì ẹ̀ ó ní let me use Baba Jeremiah Oyeniyi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ as a sample nígbà tó dá gbogbo ẹ̀rú tán ó ní ṣé kí mò ń kà á ó ní lẹ́yìn yẹ again let me use another person again as a sample tó bá ti dàrú ó ní do you remember Ṣìfòlú Fálàyè mo ní mo remember ó ní ìyẹn lọ bẹ́ẹ̀ ó ní do you remember Professor Sam Aluko mo ní mo remember ó ní ibi economy ibi finance wọn tá bá tí ọmọ Yorùbá bá ti làágùn tá bá ti ṣe gbogbo ẹ̀ tán àwọn atukọ̀wé yẹ ìhìàm lápò wọn òun làwọn bàbá yìí kan máa tún lè ṣe ìgbé ayé tán ní ká máa gbé lọ nìyẹn àwọn tó ní kí ìran Yorùbá ó kò nínú ìgbèkùn wọn àwọn yẹ ò ṣe dáadáa Yorùbá ṣe ti lójú ayé lóde ṣe ti rí àwọn tó fẹ́ wa àtàwọn tí ò fẹ́ wa bàbá wa olórí Afẹ́nifẹ́re bíi ìkà wọ́n mọ̀ pé tó bá gba Yorùbá lè nìṣẹ́ they won't be able to go to the Tinubu and collect money wọ́n ní lórí ọ̀fẹ́ àti máa lọ sọ́dọ̀ gómìnà lọ máa gbowó wọ́n ní lórí ọ̀fẹ́ àti lọ sọ́dọ̀ senators rep láti lọ máa gba owó wọ́n ní lórí ọ̀fẹ́ àti máa gba kọ́ńtàtì iṣẹ́ tó o mọ̀ èrè ìdí táwọn òfin fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó dúró nìyẹn ẹ̀gbọ́n tó sọ kì í ṣe páwọn náà ò fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó dúró ṣùgbọ́n ẹ̀ ṣiṣẹ́ lẹ́fi fẹ́ ọ̀nà láti kó wa sí ọ̀dà Fúlàní dẹ̀rẹ̀ ló ti ń ra state ń bọ̀ all the middle belt tọ́mọ̀ pé wọ́n á ṣe Fúlàní wọ́n ti rà á the only state tí wọ́n rà Sokoto Kaduna Katsina Adamawa name it gbogbo state tó wà lókè yẹn tọ́mọ̀ Maduguri Borno tọ́mọ̀ pé wọ́n á ṣe Fúlàní all the middle belt wọ́n ti rà á Kwara state ní headquarter wọn wà ní camp wọn wà ṣé wọn tọ̀dọ̀wọ́ tí expose síta ni ó dẹ̀ ti ń expose díẹ̀ pé wọ́n ti ra ilẹ̀ Yorùbá nígbà àwọn tó bá gbéṣẹ́ fún tó yá ẹ wipe away all the Yorùbás gbà ilẹ̀ màmá ni mo fi sọ lánàá ní àárọ̀ sọ́rí pé ṣé ó dìgbà tí ọ̀rọ̀ wa bá dé ìkórìtà àbámọ̀ ni ẹ wá wọ̀rọ̀ nígboro ẹnu àwọn bàbá yìí tó jẹ́ wípé bí ọjọ́ ọ̀la Yorùbá ṣe máa ṣámọ́ ẹ̀rẹ̀ ipò bọ́n tí wọ́n máa rí owó gbà táwọn máa rí jíìpù gbà làwọn bàbá yìí dúró lé lórí ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn wọn ìfẹ́ tí wọ́n fi dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀ àwọn ti kúrò bẹ́ẹ̀ wọ́n ti sọ Afẹ́nifẹ́re di political party àwa gbọ́ ìtàn àwọn bàbá àti tiwa dẹ̀ sọ ìtàn fún wa nígbà tó ń dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀ nínú ẹ̀ náà ti sọ nígbà tó ń kẹgbẹ́ yẹn lẹ̀ tí gbogbo ilẹ̀ Yorùbá gbà á ibẹ̀ náà ti sọ pé ẹni tó bá fẹ́ lọ ṣe ẹgbẹ́ òṣèlú kó sọ nísìnyí káwọn gbàdúrà fún wọn ní bàbá Awólọ́wọ̀ náwó òun fẹ́ ṣe ẹgbẹ́ òṣèlú o wọn náà dẹ̀ pèsè ìta wọn dẹ̀ àwọn ẹgbẹ́ yẹn dẹ̀ gbàdúrà fún bàbá Awólọ́wọ̀ wọ́n gbàdúrà fún bàbá Awólọ́wọ̀ àwọn tó dẹ̀ nífẹ̀ẹ́ sóṣèlú náà dẹ̀ tẹ̀lé wọn lọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re dúró pure Yorùbá òun ló mú AD jáde Action Group but àwọn bàbá eléyìí wọ́n ti sọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re gan di ẹgbẹ́ òṣèlú láti máa kọ̀nẹ́tì owó brown ẹbí lòkù jíìpù òun náà fi gbogbo ọ̀nà
náà fi gbogbo ọ̀nà ń dìbẹ́dì Nàìjíríà kálẹ̀ ni wọ́n ń jà fún ìṣọ̀kan Nàìjíríà tí wọ́n dẹ̀ mọ̀ pé ìṣọ̀kan Nàìjíríà tó ń pariwo yẹ kò sí tó ń jẹ́ ìṣọ̀kan nínú Nàìjíríà mọ́ torí pé àwọn tó ní Nàìjíríà ti ń pariwo fún wa pé Nàìjíríà belong to them wọ́n dẹ̀ ti ń pa ọmọ Yorùbá they do whatever they like in our land àwọn bàbá yóò rí sọ ẹ gbọ́ sí. àwa náà ń jà fúnlẹ̀ Yorùbá. ṣé ń gbọ́. ṣùgbọ́n bá a ṣe ń jà fúnlẹ̀ Yorùbá là ń jà fún gbogbo orílẹ̀. ṣé gbọ́. pé kí nǹkan lè dà torí tí ò bá dá a lọ́hùn. bí àwọn ṣe ń jà fún ilẹ̀ Yorùbá làwọn ń jà fún orílẹ̀ ẹ̀já bí rẹ wọ́n léèrè ṣé Fúlàní recognize wọn ṣé Ọ̀hánèsì recognize wọn ṣé Àrẹwà Forum recognize wọn ìyẹn number one ṣé Ọ̀hánèsì jà fún ìran Yorùbá ṣé Àrẹwà jà fún ìran Yorùbá táwọn ọmọ wọn pa ọmọ Yorùbá every blessed day tí wọn ò rí ọ̀rọ̀ sọ the only thing tá à ń gbọ́ lẹ́nu Sultan of Sokoto ni wípé you fight Almighty Allah if you fight Boko Haram ohun tá à ń gbọ́ lẹ́nu wọn Musa Garuba mo korúkọ ilé mi báyìí kí lè máa rántí everyday yes Adamu Garuba sorry Adamu Garuba Boko Haram Fulani bandits are northern Nigeria freedom fighters. Abẹ́ ẹ̀gbọ́n mi Adamu Garuba I quote Adamu Garuba Boko Haram Fulani bandits Miyetti Allah are northern Nigeria freedom fighter. Kí náà ń jà fún? Kí náà gbà lọ́wọ́ wọn tó fẹ́ gbà padà? Kí ló bọ́ sọ̀nù lọ́wọ́ wọn tí wọn ò rí tọ́tọ́rí ẹ̀tàn bínú? Tó fi wá ní àwọn tó ti wá kó àwọn ọmọ wọn jọ tó pè wọ́n ní freedom fighters. Boko Haram Miyetti Allah Mahmuda àwọn wọn ló ń pa di Yorùbás. Ìjọ wo lẹ rí tí àwọn Arẹwà condemn the action of Boko Haram in Yorùbá land? Ìjọ wo lẹ rí kí àwọn Arẹwà condemn the Fulani Leadership Forum condemn killing in our cathedral till today? Ṣé kò sí lé lọ́dún kan? Ìjọ wo lẹ rí kí àwọn Arẹwà Forum condemn the killing tí àwọn ọmọ wọn ṣe ní Ìbàràpá ní Òkè Ògùn ní Ògùn State ní Èkìtì ní Oǹdó? Ìjọ wo lẹ rí kí lọ sí National TV or radio condemn the killing tí wọ́n ṣe ní Oǹdó State tó pa community mẹ́rin run at a time? We lost 3 good qualified doctors. Ǹjẹ́ wo lẹ rí? The only thing tá à ń gbọ́ ni wípé we have invited all the Fulani across the West Africa come abọ̀ níbo ilẹ̀ Yorùbá làwọn bàbá olórí burúkú yìí tí ìgbẹ̀yìn wọn ò lè dá yìí, àwọn bàbá ìkà yìí, àwọn bàbá akótilétà ń gún ọmọ yìí náà wọ́n á sọ wípé àwọn ń jà fún gbogbo ìlú. Wọ́n ń wá ojú rere Fúlàní, wọ́n ń wá ojú rere Ìgbò Ọ̀hánèsì. Ojú yín ni àwọn ọmọ Ìdìgbò, àwọn ọmọ Ọ̀hánèsì fi ń sọ fún wa wípé the Lagos belong to them. Gbogbo wa la fi tí ara wa gbọ́ tí wọ́n sọ fún wa pé Ilé Ifẹ̀ di àdìọ́nà bí Ilé Ifẹ̀ tí ìran Yorùbá tó jẹ́ orísun ìran Yorùbá. Gbogbo wa la fi tí ara wa gbọ́ tí Ìgbò sọ wípé Igbó Tako ní, Ìjẹ̀bú Igbó ní, Igbó Ọ̀rà ní. It belong to them. Wọ́n sọ anything rí to favor the Yoruba race. They did not say anything that will bring peace to the Yoruba race. But those people that we call leaders,
fathers in Yorùbá land wọ́n ń wo ojú rere wọn káàkiri àwọn olójú kòkòrò tí jẹ́ pé ntọ́lọ́run fún wọn ò tẹ́ wọn lọ́rùn tán kó tilé wọn ta àwọn arúgbó bàbá gbogbo yín pátápátá nílẹ̀ Yorùbá máa mú gbogbo yín pátápátá mi mẹ́ni tó kó sọ́rọ́ mi mẹ́ni tó fi rú àwọn ilé ọba bàbá mi ọba ọlọ́ta of Ọ̀tà land bàbá yẹn ti sọ pé ó ní àwọn tí ò tọ́ lọ́ba náà ti fi wọ́n jọba ní ilẹ̀ Yorùbá àwọn tí ò tó lé wọ́n tò wọ́n ti fi wọ́n jẹ ọba ní ilẹ̀ Yorùbá ẹni tí ò lè dátò èrú òun náà ṣàkóso ìlú. It is a pity this man is one of them tọ́pẹ́lá wọn ní ọba Ẹnìtàn Ọládipúpọ̀ ọba Ẹnìtàn ìkà làwọn bàbá yìí torí pé àwọn ti gòkè ọmọ wọn ti wà l'Amẹ́ríkà ọmọ wọn ti wà ní Canada ọmọ wọn ti wà ní London òjò péwé kókò bó bá lè ya kó ya bó bá bá destroy kó destroy wọ́n ti gbàgbé àwọn tó ń bọ̀ lẹ́yìn wọ́n dẹ̀ máa àrà tí Fúlàní ń dá ní ilẹ̀ Yorùbá ṣé bàbá brigade tí irú àwọn ẹ̀ bá ń parọ́ tẹ́bá là ń parọ́ ẹ má dá àwọn ọmọ Sunday Igboho lóore lọ́nà pa ṣé orú bàbá brigadier general Kúnlé Tógun lè máa parọ́ pé the Fúlàní are invade Yorùbá land with full arm ìlú ilẹ̀ wa tún ṣe yìí o àní tí àwọn kan bá jáde síta tá bá ní àwọn fẹ́ tún Nàìjíríà ṣe wọ́n fẹ́ gbá wa ní Nàìjíríà Ọlọ́run ò mọ̀ sí Nàìjíríà sà Ọlọ́run ò mọ̀ sí Nàìjíríà ló fi dàbí pé wọ́n gbàdúrà àdúrà ò gbà mùsùlùmí ń gbàdúrà kìrìsìtẹ́nì ń gbàdúrà àwọn bàbá wa oníṣẹ̀ǹbáyé ń gbàdúrà láyé àtijọ́ kan tó wí àṣẹ ti kún nígbà tọ́lọ́run ọba mi wà tí wọ́n ti dá lúrú pọ̀ mọ́ ṣàpà lóde òní ojú Olódùmarè kan sí Nàìjíríà. God did not know anything about Nigeria. Nigeria was not a budget of God, a project of God. Ẹ̀yin náà lẹ bàjẹ́ ẹ̀yin bàbá ilẹ̀ bàjẹ́ lẹ̀ ń jẹ́ kí ìran Yorùbá ó bàjẹ́ torí pé orílẹ̀-èdè fi ń labú orí dẹ̀lẹ́jà ti ń bàjẹ́ ìgbà tí ẹ̀yin tẹ́ dúró gẹ́gẹ́ bí bàbá lóde òní tí ẹ̀ rí ìran rere fún ìran Yorùbá ló jẹ́ kí ayé Yorùbá máa gbárí fáàsì everybody everyday bí orí bàbá wa Jírémi orílẹ̀-èdè ti ń bàjẹ́ ẹ̀ ní ìfẹ́ ìran Yorùbá ìfẹ́ àpò yín ò lẹ́ni tẹ́ bá ní ìfẹ́ ìran Yorùbá you won't defend Nigeria that kill your people. Àmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín sọ nígbà tí bàbá Akíntóyè jáde síta torí pé bàbá Akíntóyè lóhun ò lè máa bá yín gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì mọ́ kí ìran Yorùbá dẹ̀ lè máa jìyà torí pé bàbá Akíntóyè sọ fún yín pé let us go back to the vision of our father. Wọ́n ní ìkan nínú yín béèrè pé àwọn bàbá wa wo pé wọ́n ní bàbá wa Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bàbá Níkẹ̀lẹ́ ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ rí bàbá Akíntóyè gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀yin gangan lórí tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ tẹ́ ń pera yín ní Afẹ́nifẹ́re láyé àtijọ́ mo ti sọ nínú ọ̀rọ̀ dáadáa ìgbà tí Afẹ́nifẹ́re sì níyì tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá ti gbà pé Yorùbá ló sọ̀rọ̀ tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ ó tó bá ti sọ̀rọ̀ abẹ́gẹ́ ní ilẹ̀ Yorùbá nígbà ayé bàbá wa pa Abraham Adésanya bàbá níjẹ̀bú Igbó bàbá wa níjẹ̀bú Igbó àwọn ọkàn Awólọ́wọ̀ nìyẹn àwọn ojú Awólọ́wọ̀ nìyẹn àwọn ìfún Awólọ́wọ̀ nìyẹn àwọn ìrìn ẹsẹ̀ Awólọ́wọ̀ nìyẹn àwọn ọpọlọ Awólọ́wọ̀ nìyẹn tó jẹ́ pé gbogbo tí Awólọ́wọ̀ pọ̀ sí wọn lára wọn ò jẹ́ kí kankan gbọ̀nù bẹ́ẹ̀ àwọn tó ṣojú Awólọ́wọ̀ nìyẹn tẹ́tẹ̀ dúró tẹ́tẹ̀ ṣẹ̀yìn Awólọ́wọ̀ kan tó lọ ẹ̀yin ẹ wá fi Yorùbá mẹ́kì owó ni lẹ́fí ń defend Nàìjíríà lẹ́fí ń defend Fúlàní tó pa ìran Yorùbá lójoojúmọ́ ìjọ wo lẹ́ni tí àwọn Haúsá defend Fúlàní tó defend Yorùbá
wọ́n pọ̀mpù àwọn ọmọ wọn sọ́dọ̀ wa lójoojúmọ́. Ẹ̀yin Fúlàní ẹ̀gọ́ torí Ọlọ́run mo ti ń bẹ̀ yín. Àwọn bàbá yìí ní kẹ́ lọ máa jí gbé, àwọn wọ̀nyí ní kẹ́ lọ máa jí gbé. Ẹ fi orú bàbá yìí ó yẹ kẹ́ ti jí gbé. Orú bàbá yìí ó ti yẹ kẹ́ jí gbé. Ṣé gbọ́ mi? Ṣé gbọ́ mi? Ṣé rí pé àwọn bàbá tó náà ń jà fún ìran Yorùbá yìí, the vision of freedom for the Yorùbá kò sí nínú àjẹ́ndà wọn. Ẹ já bẹ̀ àwọn Fúlàní yẹn lọ́wọ́ ẹ̀ kán jọ̀ọ́. Ẹ má jí àwọn bàbá wa tó lọ sílùú òyìnbó tó fọ́gù pé ká yí àwọn fámìlì òun lè dáa. Kò dọ́yìn ẹgbẹ́ kankan, kò ṣòṣèlú. Ẹ má jí wọn gbé mọ́ ẹjọ́. Irú àwọn bàbá tán pera wọn láfẹ́nifẹ́re yìí. Tẹ́ bá ti gírí a lè korúkọ wọn. Ká list orúkọ wọn fún lẹ́yìn lọ́wọ́. Àwọn gan ló yẹ kẹ́ máa jí gbé. They are the cause of our problem. Àwọn wọ̀nyí owó ń bẹ lọ́wọ́ wọn sá o. Àwọn ọmọ wọn ò sí Nàìjíríà o. Tẹ́ bá máa béèrè owó lọ́wọ́ wọn ẹ má béèrè náírà, ní dọ́là, in pounds, in euro. Àwọn ní kẹ́ máa jí gbé, kẹ́fì ìran Yorùbá lẹ̀. Kájọ kòlábò together ká máa tọ́ka sí àwọn bàbá yìí. Àwọn ọmọ gẹ́gẹ́ ní kí ọlọ́kọ́ ti dáná rú ẹ wá gbé. Àwọn Afẹ́nifẹ́re tí ò fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá, that they know under the umbrella of Nigeria Yorùbá ò lè ní ọjọ́ ọ̀la tó dára. Ẹ wá gbọ́rọ̀ kátikàti lẹ́nu àgbàlagbà tó tún pera wọn ní ọba. Ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni a lòdì sí nǹkan tó ń ṣe. Ṣé gbọ́? Ẹ lòdì sí nǹkan tó ń ṣe ṣùgbọ́n àgbékalẹ̀ yìí ti go against the will of the freedom. Tọ̀dọ̀nà tá a fẹ́ gbéga ló dàgbò yàtọ̀. Àwọn nǹkan tó fẹ́ ṣọ̀hún kó ṣọ̀hún kíbi iṣẹ́ àti dá àwa sọ àmà ṣe bẹ́ẹ̀. Ṣé gbọ́? Ẹ ká rí i pé ọ̀hún náà ó dáa. Ṣé gbọ́? Torí kẹ̀kẹ́. Let me tell you one thing. Aláwọn bàbá yìí ìkà ni wọ́n ìkà. Ẹ jẹ́ ká máa fojú àṣẹ bí wọn. Ọ̀rọ̀ Nàìjíríà, kí Nàìjíríà ó dáa, kí Nàìjíríà ó dáa, kí Nàìjíríà ó dáa ló pa bàbá wa Táyé Ṣólárin. Ṣé mo gbà á? Kí Nàìjíríà ó dáa, kí Nàìjíríà ó dáa, kí Nàìjíríà ó dáa. Òun ní bàbá wa Bọ́lá Ìgè lọ sí ó di méje máa ká o. Kí Nàìjíríà ó lè dáa, kí Nàìjíríà ó lè dáa. Wọ́n mú bẹ́ẹ̀ kọ́ra sọ Kútì, wọ́n tí á gáàsì ẹ̀ síbẹ̀síbẹ̀ kò bójú wẹ̀yìn. Ó di mélòó? Ó di mẹ́ta. Kí Nàìjíríà ó lè dáa. Ẹran tí bàbá wa Gani Fáwẹ́hìnmí mi ṣé mo ti dárúkọ mo di mẹ́rin. Abraham Adesanya ikú Nàìjíríà náà kú. Ikú Nàìjíríà náà kú. Bàbá wa Bísí Ọ̀nàbánjọ ikú Nàìjíríà ni. Pa Adékúnlé Ajáṣin ikú Nàìjíríà ni. Kí Nàìjíríà ó léègùn, kí Nàìjíríà wọ́n pọ̀ bẹ́ẹ̀ ká máa dárúkọ wọn. Àwọn tó yẹ kó ṣe ilẹ̀ Yorùbá lóore tí ilẹ̀ Yorùbá ti fi rúbọ fún Nàìjíríà làwọn bàbá yìí ti sọ wípé àwọn yẹn ń èrò pé káwọn má dáa kí bíbá ẹ̀ bá ti dáa. Ṣé àwọn yẹn ń èrò kí ilẹ̀ Yorùbá dáa náà kó AK-47 wọ ilẹ̀ Yorùbá everyday àbí tọ́ ilé AK-47 wọ́n máa fi ń bọ́mọ kékeré ṣeré ni. Àná yìí bàbá yìí inú yín ti gàn ìkàdẹ̀ nìyí. Torí bẹ́ẹ̀ fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá. Ẹ má gbàgbé o, lálá tó lọ sókè ilẹ̀ ló ń bọ̀ o. Ikú Nàìjíríà ló pa Abíọ́lá o. Ikú Nàìjíríà ló pa Abíọ́lá. Ọ̀sán gangan náà gbébọn fún Kúdí Abíọ́lá tán wéèsì láìpẹ́ yẹ. Màdámù Kọ́bà, màmá wa Kọ́bà ó wà ní Ìbàdàn. Alájà ṣe Súlíàtì ni, ṣe Súlíàtì Adédèjì. Ọ̀sán gangan náà pa ìyá yẹ tí Nàìjíríà fi ẹ̀jẹ̀ ìrúbọ wọ́n pọ̀ tí Nàìjíríà fi ṣe tutù tí Yorùbá fi ṣe tutù fún Nàìjíríà. Òun làwọn bàbá yìí ní ká kọ̀ntínú ká máa ìgbé ayé tí ò yẹ kọ́mọlúàbí máa gbé. They are wicked. They are automatically wicked.
they go against the freedom of the Yorùbá race. Wọ́n gbèrò àlàáfíà kankan fún ìran Yorùbá. Kí ìran Yorùbá ṣáà wò kama bí gbogbo ẹ̀ ṣe rú gùdùgùdùgùdùgùdù yìí, àwọn lè máa lo opportunity yẹ láti lọ máa fi wá negotiate lọ́dọ̀ Tinubu, lọ́dọ̀ gómìnà mẹ́jẹ̀ẹ̀jọ ni tó fi dé Kogi, tó fi dé Ẹ̀dó Delta. kéèyàn fi ẹsẹ̀ pa báyìí kó máa ní ṣe bẹ́ẹ̀ ìka kan ní òun kíá ìgbà tó bá tó rí ẹ̀ bí a mọ̀ pé ó yàtọ̀ síra. ṣé ṣé Fúlàní lórí wa àwédì sí ń tiẹ̀ àwọn àgbà Yorùbá àwọn àgbà gidi ni o àwọn náà ló máa ń sọ wípé ewúrẹ́ ò sọ pé òun ò bá àgùntàn ṣe àgùntàn ló ní ìyá àtòun òbí dúdú. You will never see Yorùbá kó lọ gbé AK-47 lọ ká Fúlàní mọ́lé kó ló ń fẹ́ pa òun fẹ́ gbalẹ̀. Ṣé ìran Yorùbá lọ gbalẹ̀ Fúlàní? Ṣé ìran Yorùbá dìde lọ pa wọ́n ní Sókótó pé òun fẹ́ gbalẹ̀ wọn? Aláwọn bàbá yìí kà ní wọn fúnra wọn ni ọmọ fojú ara wọn wọn níta kẹjọ ọmọ Yorùbá ọmọ ọrú èèyàn tó jẹ. ọ̀tọ̀ ṣe àtọ́ ṣẹ́ńkọ̀ tó burú bẹ́ẹ̀ abẹ́rẹ́ sí ṣùgbọ́n ọgbọ́n ni ọ àfi ń ṣe ọ̀rọ̀ náà tá a bá fọgbọ́n ṣe kó má dòbò wá lọ́wọ́. Another question. Ilé tó kò kàwé ẹ̀yin bàbá mi àtẹ̀yẹ ìyá mi Ọlọ́run ti tún bá wa fẹ̀ dí àwọn kan síta tá a bá ti ń sọ látijọ́ yìí pé àwọn Afẹ́nifẹ́re ti di Afẹ́nifẹ́bi ò lẹ ti ń gbọ́ yìí o látijọ́ tó ti ń pa àyàn tó ti ń pa ọmọ Yorùbá ìjọ wo lẹ rí káfẹ́nifẹ́re kó jáde síta kàn pé press release kò kàn wọ́n èyí tó ti ẹ̀ pa ní ọ̀wọ̀ gan wọn àsọ kankan lórí ẹ̀ olórí wọn bàbá Fáṣọ̀rántì wọ́n pa ọmọ wọn pírẹsidẹ̀ntì Nàìjíríà lóde òní sọ pé ta ló sọ pé Fúlàní ló pa wọ́n fi wá ń wá ojú rere bígbà táwọn ọmọ ayéjọ àná pé ó fẹ́ máa fi mí gbókun àbí àwọn bàbá yìí fi wá gbókun we must say no to them adára fún yín o ojúlala kan fi mí sọ́rí Yorùbá ẹja kíyèsára lọ́wọ́ àwọn àgbààgbà ìkà tí ò fẹ́ kí ọjọ́ ọ̀la Yorùbá kó ládùn kó lóyìn Yorùbá nation no going back.